Wọ́n náà wọ́n ti wọ́ wẹ̀. Wọ́n jẹ́ pé àrùn ọpọlọ ti wà lára yìí. Ṣọ́nà àrùn ọpọlọ ni. Anyway, tí wọ́n bá tiẹ̀ lárùn ọpọlọ, ṣe báwọn fámìlì wọn ló máa gbé wọn lọ àrò tí wọ́n bá graduate tán. Èwo ń tiwa. Ìgbésẹ̀ sim ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn black and white. Mo mọ iye ọdún tí mo gbé ní South Africa. Ẹ jẹ́ kó rí i pé apartheid ló tó lé mi padà sílé nígbà tí apartheid ṣẹlẹ̀. Ó ní yóò pè ní. Mi ò tiẹ̀ wá sí èsì ìrò kí n tún lálàárí bí mi àti ẹtí jọlọ wà ní ọkọ̀ ọ̀fẹ́ kan náà tí ó sì máa lọ tí ó sùn tó bá tí ó lè bọ́ gálọ̀pù rárá. Ẹnu ẹ dùn. Ẹnu mi dùn. Ẹnu mi ò ṣe ní dùn. Tí mi bá ti ń dùn báyìí, ọ̀rọ̀ ẹnu yẹn náà gbọ́dọ̀ dùn. Torí bí mo ṣe ń wọ níwájú mi, inú mi ń dùn. Ìwọ̀sùn náà nìlò náà mi. Nígbà tí mo fi ká pé ó fẹ́ máa spy mi, iṣẹ́ tí òkan yàn láàyè, ìyá ìyá mi ti ń já sí ẹ ilé ìkọ́ni first time. Wáyé pé mo mọ̀ wípé àwọn tó fẹ́ wá sanwó lé yẹn, wọ́n máa bá ẹ lé mi, máa ti rán ẹ̀jẹ̀. Wọ́n ló yẹ kó ra òun ayéra wá ẹ̀wọ̀ inú ẹ̀ rí. Kò sí fídọ̀mù rẹ̀ lọ́wọ́ mi lẹ́ẹ̀fún àtìlẹ́ àti fídọ̀mù ọwọ́ yín ló wà. Tí o ti ọmọ yìí ti jáde ní ti ọmọ lóàbí, ṣé kò yẹ kó ti padà sí? Ta ni mo mọ̀ mẹ́? Ọjọ́ ní fúnni kájọ dé mo mọ̀ ẹ̀mọ́ èèyàn kankan. Tó sọ fún mi ni pé pẹ̀lú bó ṣe mọ̀ àpapọ̀ o tún lè lọ ọmọ. Fímílà máa ṣe é léṣe. Àwọn oníkọ̀ fímílà dúró ẹ̀ dúró. Ṣé kò sí sá? Kí ló ṣẹlẹ̀? Ọ̀pá ń bàtà jábọ́. Bẹ́ẹ̀mù. Òun ló mú. Òun ló gbé ọmọ rẹ̀. Bá ń bá sọ̀rọ̀, ó sì ní wọ̀kọ̀ lọ fẹ́fẹ́, ẹni tó fẹ́fẹ́ nu. Nígbà tó wá gbọ́tọ̀ ní ẹ̀mí ni wọ́n fi kọ́ àgbà ẹ bá ní mi lára o ànábì ní àmọ́ tọrọ ní okùn ní àmọ́ kọ̀rẹ́ o ọ̀tá ńlọrẹ̀ ní mo sì gbà. Ọ̀rẹ́ kọ́ nílé yìí o. Ọ̀rẹ́ ni. Olúwa bá jìbìtì lónù. Èmi. Bẹ́ẹ̀ ni ọbẹ̀ bẹ̀rù gbàbùkún. Sórí kálẹ̀ mi lọ bá dánrú ẹ̀ wò, yìí ti pọ̀. Hello, baby girl. Hello? My love, good morning. Báwo ni my love? Good morning to you. Lọ́wọ́ ló kó ṣe máma sùn ni. Orí píkà ni owó pé màmá sùn by this time of the day. Ṣé mi tí mo ti wẹ̀? Mo fẹ́ sáré gẹ́tà àwọn nǹkan kan nínú mọ́. Kí ló tó wá pé mi kájọ lọ? Oh, you don't bother yourself, darling. Màá lọ sí màá tètè dé. Okay. Màá check later in the day, sha. All right, babe. Good nice day. Bye. Silly girl.
wọlé láyé àtàlàáfíà. Ẹ kú ni. Ẹ kú àtàárọ̀. Ọ̀gá mi. Ọ̀gá tó ju ọ̀gá lọ lájé. Àwọn ọ̀gá mi wọ́n ṣe tọrọ. Ọ̀gá tó ṣe ọ̀gá alálùbárẹ́ tó àgbà lóríire. Ọmọ Adéṣán ọmọ Lájúgbà. Ọmọ Ṣàmbá òṣòwò ọ̀sán. Adéṣèjì oníkùlé. Ọmọ aṣojoko tó ṣakin. Aríbidó lọ̀gá tèmi ọ̀pá aṣàlọ̀kọ̀ tó jà. Ẹ wo ẹ máa ń dá mi lọ́rùn. Ojú òní ti yẹ nìwọlé láéláé. Ẹ kú àtàárọ̀. Báwo ni òde? Ọlọ́run mi mọ̀ tó dé. Tí bá ní ọ̀gá ẹgbẹ̀rún ládé, kò lè dàbí ẹ̀yìn nìkan. Ọlọ́run. Àwọn kan máa gbọ́n ní bàbá ni bàbá ọ̀gá lọ́gá tèmi. Ọ̀gá lọ́gá mi. Ẹnì kankan béèrè yín. Lẹ́yìn àwọn oníbàárà yín, ẹnì kankan wá bí. Wambi, mo ti máa sọ fún ẹ kó yé máa ní àwọn oníbàárà kan béèrè mi wá bí. I don't like it at all. Ẹni tó wá bí ń jọ yẹn tó wá tọrọ owó tó ní ọmọ òun wà lọ́sibítù tó tún gbé condition mi wá tó tún wá tọrọ owó mi àṣẹfẹ́ pọ̀ ga mi ní kí ló dé ṣé wọ́n nìkan ló wà láyé ni mo pẹ́ mi ìfẹ́ kí ló dùn kọjú lórí yín. Kàn mí wípé orí jẹ wípé òun rí mu wípé òun rí wọ̀ òun lo nǹkan tó bá wù ẹ́ lásìkò. Ẹjọ́ tí wọ́n kọ́ Ọlọ́run ló ṣèyẹn fún mi látara yín ọ̀gá ọlá àti yín lèmi ń jẹ. Ọlọ́run ọba ká accept. Má máa complain irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ lọ́dọ̀ mi. Is that clear? Anytime tó bá ti wá even àwọn ẹlòmíì pè mí inú ilé máa jáde sí wọn. Kó ṣàn ẹlòmíì kan tún wọlé ó mà ṣe o ẹ ti ọ́n bù jù ọ̀gá mi ọ́n bù àti fowó tọ̀lẹ̀ kò ní wọn lára rárá ní mọ́ tó dé. Ní bàbá yóò bomi rin Ọlọ́run nínú dídùn sáláṣọ ó dé dẹ́rù bà mí. Ìgbà wo ló wọlé tí mi ò mọ̀? Má bínú. Bóyá wà carried away pẹ̀lú nǹkan tó ń ṣe ni. Whatever you are doing is worth doing well. Bẹ́ẹ̀ ni ti ẹ rí. You look so tired. Wọlé kó lọ relax jẹ́ kí n bẹ ṣe nǹkan tó ń ṣe. Babe, ó wù mí ṣe ni mo ṣe fẹ́ ṣe, má worry. Mo fẹ́ gbọ́ 5 a.m. ni mo wọlé lé láti club. Mi ò tíì fi ojú mi korun rárá. But gbogbo kébì ló ń pè mí. Excuse me. Hello, Kébì. Ó rọ́jọ́ rẹ pè mí lé níjọ́ wo ló ti pè mí gbẹ̀yìn? Where? Àwọn ìlú fún jàre. Hello, Kébì. Ṣé lórí burúkú ni ẹni? Tó bá fẹ́ ká yí ẹ bàjẹ́, kí ló pe fóònù fún? Bèrè ti já fún ìṣà. Ó dà pé lórí burúkú ni bọ̀bọ̀ yìí. Bẹ̀rí ni pé like seriously o disappoint me gan. Ṣé ọ̀rọ̀ àwọn elélo yẹ kó máa fi sunkún ṣá? Àbí kó máa sọ pé àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run? But ṣé tá bá wá ń jàbí tí ká kó lè. Wọ́n wo gbàgbé yẹn jàre. Ìyẹn ti dé bus stop ẹ̀ nìyẹn. Ó dẹ̀ sì bọ́lẹ̀. Kí Ọlọ́run fọ̀run kẹ́, k'Ọlọ́run dẹ̀ ṣọ́ àwa tó kù. May his soul rest in peace. Tá bá pé ká díjú ká ní burúkú kọjá dẹ́nu rere balọ̀lọ̀ ń kọ́. Àníta bá ní ká díjú ká ní burúkú kọjá lọ. Ǹjẹ́ ìmọ̀bínú ọwọ́ mi ni mo fi kan géètì mẹ́fà òkúta kan? Ọwọ́ lẹ fi kan géètì lójú bẹ́ẹ̀ Ọwọ́ mi mo fi kan ìmọ̀bínú. Kẹfẹ́. Mo fẹ́ rí màdámù ni. Láti bo. Láti ilé rí a ní ìjọ mo fẹ́ rí ọ ni. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ rí màdámù ìjọ. Fún kí ni? Ìmí kí mọ́ bínú mi. Ẹ̀fẹ́ kan géètì máa pariwo lè yín o. Ìgbà orin dàrẹ́. Ìgbà orin dàrẹ́. Ok. Ọ̀fẹ́ rọ̀gà kò ti rí. Kò sí ọkọ̀ lè mọ́ mi rẹ̀. Kò sí ọkọ̀ lè mọ́ mi rẹ̀. Mi mo fẹ́ rọ̀gà tó fẹ́rẹ̀. Ọmọ wọlé ẹ̀sùn. Tí mo wà lórí ìdúró. Ẹ má bínú, ẹ má bínú. Ọ̀tọ̀ ayé ni á dá àjàre madam ìmọ̀ ní ṣòfò ẹ̀mí ìmọ̀ ní ṣòfò ara gbogbo ogun ìṣemíṣe fún wa Ọlọ́run á máa san ilé san rè kí mi má wọlé ni mi mo fẹ́ ìṣe mo ti rí yín ǹjẹ́ mi ṣàlàyé fún yín èmọ̀ ní burú fún yín ìmọ̀ ní sórí burúkú èmọ̀ sọ lọ́ọ̀mì ni ìjọ ìrànlọ́wọ́ rìn ni mo bá wà ìyẹn mo ní ti jẹ́. Ẹ jọ gbogbo agídí yín náà ẹ fẹ́ tọrọ owó náà ni o lórí nǹkan ẹ fẹ́ tọrọ ni o ẹ wá kájú eléégún ni. Kàn mí. Ẹ má bínú ọ̀rẹ́. Tí mo wà lórí ìdúró. Bí o ti ṣe ẹ má bínú. Ọkàn mi ti fò ní.
ọkàn mi fò nínú ṣíṣí ni géètì yẹn wà ẹ má bínú bọ́n bá yàn ṣe nìyẹn akónibá ni. ìjọ ìmọ̀ bínú ìyọ̀mọ̀rin ló wà nílé gbogbo ìyọ̀nà mi sì kì bẹ́ẹ̀ ìjọ ìsàánú mi ní sórí burúkú ayé ni rí yẹ̀yẹ́ rí ìdírí ní bọ́sítà ìjọ torí ọlọ́run. madam ẹ ní sùúrù ẹ má sunkún ìyá mọ́ máa jẹ mí o. ọlọ́run ọba á dá gbogbo wa lóhùn agbára ọlọ́run tí bá get yín right ẹni kò sówó kankan lọ́wọ́. kò tó kọ́bọ̀ èsì lọ́ọ́ mi bí mo ṣe wà inú fìfo ni mo bá débẹ̀ má ti jẹun mẹ́jẹ mẹ́mu wàhálà yín náà ló gbé mi débẹ̀ ìjọ ìsànú mi nítorí burúkú o mọ́tò rí ní jáàmù o ayé ni á dá. wọ́n ní ẹ̀dá kẹ́kẹ́ ẹ̀ ní sùúrù ẹ̀kún dá gbogbo ẹ̀bùrẹ̀ kẹ́kẹ́ ẹ̀kún lè gbẹ́ bí ojú àárọ̀ ṣé kílẹ̀ ẹ bẹ́ẹ̀ fẹ́ tọrọ wọn náà ni. madam tí n bá get yín right ẹni kò sówó kankan lọ́wọ́. kọ́bọ̀ èsì lọ́ọ́ mi tọmọtọmọ tẹbí tará. ìṣòro kan náà tún rí iye ni láti jọ ti bí mi mèsì báǹkì rí. ẹ lákàntì. àmọ́ olóńkù kan nílé rí a olórí burúkú mọ̀dá sọ̀rọ̀ mi olóńkù kan nílé rí a tó ti yé yín ọ̀nkù ni òun ní mẹ́ẹ̀ làkáǹtì rẹ̀. mo mọ̀ sórí sẹ́díìtì lómi ló ṣé kí mi máa pè é 200. olówó orí mi ìfọ̀kànbalẹ̀ mi ò ṣàti gbogbo ọ̀ràn wa ń bọ̀ tí ò bá sẹ́yìn kò sẹ́ni kankan náà èmi mò ń bọ̀ wọn ọláńdẹ ni mo fi ń bọ̀ àkéǹjìkì yín ẹni àjẹkẹ́ ni ẹni àjẹkẹ́ ni. Kànmí. Yes ma. Anybody tó bá béèrè mi sọ fún wọn pé mi ò sí nílé even kó jẹ́ Grace sọ pé mo kàn fẹ́ dá wà. ọ̀gá ìyẹn kì í ṣe wọn lè ẹ̀rọ olófòfò jẹ́ ẹ̀yin kò jẹ́ rí máa jẹ́ kọjá bí ẹran mi ẹ̀dá mi dáhìn ẹsẹ̀ ni máa wọnú léyìí ẹ̀ ní rí ẹṣin ogun. tó bá wù ẹ́ kó lọ yájú sí Grace ó máa fún ẹ sáyé sí i. èmi náà mọ̀ ara mi ṣe rí ìṣòro kan so tèmi mọ̀ tẹ́ ní pé ẹ̀ ní ìṣòro láíláí tí ìṣòro bá fẹ́ ṣe mistake lè gbọ́dọ̀ yín èmi àṣọdà ẹ ogun ẹ jù bá a lọ ọlọ́run ẹ̀ àsìkò iṣẹ́ máa sàn. Thank you ma. You are blessed. Tá bá díjú pé kẹ́ni burúkú kọjá tẹ́ni rere bá lọ́lọ́ ń kọ́ àwérò ro gidi. You have a life to live. Don't live in sadness. Let bygone be bygone and face the future. Torí pé tá bá díjú pé kẹ́ni burúkú kọjá tẹ́ni rere bá lọ́lọ́ ń kọ́ ó léwu o. Torí estate wa ìṣe estate yẹn onígbàgbọ́ búrẹ́dì gbàgbọ́ kìíní kan wọ́n ti gbé ẹ̀ka ní ìdílé yìí torí tó wàá gbé búrẹ́dì ẹlẹ́sìn àìkàsáré wò. nǹkan mi jẹ́ mọ́ ọ lọ ìjọ tó ga Yorùbá ti sin lè ń padà wá. jọ̀tọ̀ Ọlọ́run kí ọ̀gá mi wà lé ọ̀gá mi ọ̀sẹ̀rẹ̀ ṣé kí ló fi yàtọ̀ sí pé bóyá ọ̀gá mi ọ̀sẹ̀rẹ̀ ṣé ọ̀gá mi ṣe wá ní ìsìn ọmọ àjàpọ̀ sí ilé náà ni. ọ̀gá rẹ̀ wo ni ò sí. o ti rí wọn. ọ̀gá rẹ̀ wo ni ò sí ilé ṣé bọ́kà ọ̀gá rẹ̀ mò ń wò lọ́kàn. torí bó ṣe wà náà ọjà pọ́n sí ní bọ́sẹ̀ wọ́n máa ń sùn lọ́sàn-án ni tó wá dẹ̀ ti sùn bẹ́ẹ̀ yẹn ọ̀wọ́n lọ́wọ́n nálẹ́ èmi lèmi lọ́sàn tó wá ti sùn ó dalẹ́ tó bá lọ bí iṣẹ́ kan tó tó tají ìyẹn ò ṣe oníṣòro rárá wọn lè rí ẹ ogun gbọ́. ṣé dókítà ni wọ́n ní àbí nọ́ọ̀sì. jọ bó ni ẹ bá kàn wọ àtàn dókítà àtàn nọ́ọ̀sì kí ni iṣu tirẹ̀ àní kò jẹ́ ká wọlé kí n tú ẹ kí n rún ẹ kí n gbogbo ohun tó ń rùn lẹ kó dẹ̀ tán wà níbi ẹrù ti ṣubú lẹ ọ̀fẹ́ máa tú kí ni tiẹ̀. ṣé ọlọ́wọ́n á sì. ọlọ́mọ ṣàánú jọ má bínú ṣe wọ́n tó jẹ́ ọkọ̀ jáàmù ní ewu ní pẹ́sàn tó gbogbo tiẹ̀ kò ju pẹ́sàn lọ iṣẹ́ ìtàn ṣe yẹn jọ̀bọ̀ ló bá kàn wọ́ jọ mo ti pè ẹ́ mo fẹ́ jọ́sùn kàn jẹ́ mi lówó ni àbọ̀ ní sálárì mi ò pè torí ìtọ́lọ́ ìyẹn kò kàn ẹ́ já wọlé wọn jẹ́ mi lówó já wọlé kálọ̀jú ta fẹ́ yanjú kíní kan ni wọn torí tí n bá ti máa gbó mo bàjẹ́ àgbo máa ń tètè react lára mi tó ti yé mo ti máa gbó 5 minutes tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ wá gbọ́ òjò wá gbọ́ òun tó rádùgbò wa yóò máa silent gan-an ẹni tí ariwo mi fẹ́ o má pariwo torí ẹyin ọmọ níbẹ̀ ẹ̀ bàjẹ́ ẹ̀yin polówó gbàdé ẹ̀rọ amú ẹ̀ wọlé wá dìgbẹ́ ẹ̀rọ ìmárùn pèsè nẹ́tọ̀ ń bọ́ náà di wá kò fò nílẹ̀. òbí torí tọ́lọ́ ìjà wọlé jẹ́ ńlá wọn mo fẹ́ tú ẹ̀ torí bó ṣe wáyé ẹrù tètè di ẹni àti ẹ̀ma àti ẹrù ìṣòro lẹ̀ kankan tó ti bọ̀ torí ọlọ́run tó mo bàjẹ́ kí ni kọ́ mi fẹ́ kí ẹ̀ máa pariwo aládùúgbò dé yìí.
abẹ lọ́wọ́ ẹ̀. I'm so proud of myself. Ọmọ ìgbà mi sọ fún mi ṣé tí mi ò bá fẹ́ràn obìnrin wọ́n ló yẹ kí n fẹ́ràn. Lifestyle tèmi nìyẹn ó ti mọ̀ sí pé mo like obìnrin torí kóbìnrin ló bí mi gbà bẹ́ẹ̀. tó di bàtà tó sọ fún mi. abẹ́ o. àmọ́ ó yẹ kó ti kẹ́kọ̀ọ́. kẹ́kọ̀ọ́ kí ni ibi tí wọn bá ti ṣubú lèèyàn ti ń dìde. why you dey talk like this. lóòótọ́ but sori ọmọ tá à ń sọ̀rọ̀ olóṣò ni alóde ṣe wípé ẹni tó ní club yẹn lórí kọ ẹ̀. n tí mo rí lára ọmọ ẹ̀ ṣe tó bá jó olóṣò kan olóṣò with class ni. àwọn owó yẹ kó wà proud pé èèyàn gbé olóṣò yẹn ọmọ yẹn ó rí pákéjì ẹ̀ ni lójú bẹ̀rẹ̀ àwọn rich there. Lọ́ba ó mà ṣe o ó ṣe bí mo ṣe ń gé ọlọ́wọ́ mi lóòkà báwo ẹ̀kọ́ níbi tí ọwọ́ ò ti tọ́gbọ̀n o. bí ó bá gbàgbé àgbọ̀n tọ́wọ́ mi ò bá tọ́gbọ̀n ìwọ gbé mi kọ́kọ́ lọ́rùn náà tọ́wọ́ mi fi tọ́gbọ̀n. You know what? My mind dey tell me say that babe wey me I see o na my final destination. Alone. Exactly. Mo ṣe lọ́kàn mi kí ẹ lọ sọ. Ó ti padà fílẹ̀. Ọ̀rẹ́ mi ò ṣe o sáré ara ẹ̀ ló pẹ́ lọ́rẹ́ rẹ̀. Ṣé o? Ìgbésà ilé mi nǹkan kan ló máa pa ẹ̀. Ní ọba dẹ̀ kú, sáré náà lè máa kú sí. Mẹ́rin ní sáré gbòde lékè ló fọdún. Màá fún ẹ lábọ̀. Màá bí mi sọ fún ẹ. Ṣé wàá mọ̀ kó jẹ́? Kí ni? Ìṣòro kan tí mo ní wípé mi ò ká ẹjọ́ náà yé. Ọ̀tẹ̀ ni bọ̀bọ̀ yìí ọ̀tẹ̀. Ní make I do my thing. Ṣé mo sọ fún ẹ ṣá? Ṣé mo sọ fún ẹ pé mo rí sísá wọn nífẹ̀ẹ́ mi ní club lálẹ́ àná? No, also. Really? Mo rí wọn o. Bá tẹ̀ ní kí n lọ bá wọn. Kí n tẹ̀ introduce ara mi sí wọn pé roommates àwọn sisters yẹn ni mí o. Tó bá rí ojú tí àwọn bouncers yẹn fi wò mí. Tó bá jẹ́ wípé ojú máa ń gbé èèyàn jáde láti inú club síta ni, màá ti bára mi lé tipẹ́tipẹ́. Ṣé ìwọ ò mọ̀rí wọn ni? Olóṣó ńlá ni wọ́n. Advance olóṣó, òun ni wọ́n pèrè wọn yẹn. Nítorí ènìyàn náà àwọn àbúrò wọn ṣe máa ń ṣe tó máa ń ṣe bí ẹni pé Ọlọ́run wà lẹ́yìn wọn. Àǹtí wọn ni wọ́n bọ́ ṣe ń kàtọ́ wọn sókè kó tó rí owó sukú àwọn àbúrò wọn san. Àǹtí, ṣé kí n má tàn yín? Ṣé fẹ́ gbọ́? Tó bá jẹ́ pé aṣẹ́wó ni àǹtí yẹn ṣe, tí wọ́n fi wà òkè bẹ́ẹ̀ yẹn, I mean tí wọ́n fi ń náwó tán fi ń fàìn bẹ́ẹ̀ yẹn, èmi ò ní mind kí wọ́n train me now. Mi ò mind o. Ṣó fẹ́ gbọ́? Àti alẹ́ àná tí mo ti rí wọn yẹn ni wọ́n ti di role model mi. Lọ́ládé, tí mo ṣe ń wọ ẹ̀yìn, wọ́n á sì fi ẹ̀gún ọṣẹ gbẹ̀yìn Bí mo ṣe sọ̀hún, ọṣẹ wo náà fi ń gún? Ṣó fẹ́ try owó tàǹtí yẹn kó jáde lánàá? Nígbà tí wọ́n kówó yẹn jáde lánàá, àyà mi já. Obìnrin ló ṣe báyìí kówó jáde láì ṣọkùnrin. Owó tán kàn fẹ́ fi ra drink lásán, tán fẹ́ fi sanwó drink. Owó tán tún kó fáwọn bouncers nǹkan. Ọmọ forget. You don't even know what I'm talking about. Wow. Àwọn obìnrin rẹ̀ bí ìjídé la jẹ́ fáwọn ọmọ lẹ́yìn. Ìwà tí a bá wù ni àwọn ọmọ wa máa wù. Ẹ wá wò, ẹ bá ìrànlọ́wọ́ wá síbì kan. Ẹ tó wá yẹn kó ṣí géètì fún yín, ẹ wá ń bàjá. Ṣó máa ṣì? Ọmọbìnrin màdàmú tí erí bọ̀dá ni kí n fi sọ ẹnu géètì ni ọ̀rọ̀ ẹnu rẹ̀ náà dà.
alásọtán ọ̀rọ̀ ni àkóbá mi ni. síbẹ̀síbẹ̀ èèyàn kan la máa mọ àìdámọ̀ bí wà kàn mí ṣe rí nìyẹn nígbà tó ń pariwo ẹ̀yin ò bá ti má bàa pariwo rárá. madam ìmọ̀ bínú ṣé rí ọmọkùnrin ni mo ti gbọ́ yẹ̀yìn dá fún mi ò mọ̀ mo jẹ̀bi o ṣùgbọ́n ọmọkùnrin ni ìjẹ́kẹ̀yẹ géètì ní fi sọ ìfisọ́lé ayé géètì ní fi sọ kẹmọ̀ wá rẹ̀ kẹmọ̀ géètì máa ń lò òun. madam wọ́n ní kẹ́ ẹ máa ṣe sùúrù anyways àwọn ọmọ yín kọ́. ọwà kí mi akín gbogbo lémọ̀dúpẹ́ lọ́rin o ẹ sọ nítorí ìṣe fún mi rí màdámù ìṣe mo dúpẹ́ iná ní tọ́lápò rí ìyànsoríire ìní jáàmù bíi tèmi lọ́ọ́rẹ́ èèyàn máa bọ̀ rí ògún ní ipa ìsọ̀pọ̀ náà ní gbẹ̀ngbìn ìṣe o ìṣe mo dúpẹ́. ẹ jẹ́ kí n bá yín wá nǹkan kan. màdámù ìṣe ènìyàn. màdámù ṣe ń gbọ́ mi. mọ mi gbọ́ yín. ẹ jẹ́ n bá yín wá nǹkan kan kẹ́ bá ń fáwọn ọmọ mi. ìjọ àfúnmi ní ìkan ìṣe o ìṣe ojú ní ìṣe wàhálà iná ní tọ́lọ́ọ̀rì bí ìṣẹ́mi lọ bí ìṣẹ́mi bọ̀ yà máa lọ rẹ̀ yà máa bọ̀ rẹ̀ ìṣe gan ni o. tájú rẹ̀ ẹni tí ń bomi rọgbà ọlọ́gbà a ó bomi rin ọgbà tirẹ̀. ẹ̀gbọ́n náà ọkàn ṣó. ẹ̀gbọ́n yín ló ń pè ẹ̀gbọ́n mi lólóṣó. olórí burúkú èèyàn wo ló wá àgójọ fún ẹ. wo nífẹ̀ẹ́ mi aṣàjẹ́ má sẹ́lẹ̀ mi o kí ló tà ẹ̀ méjì kọ́ òótọ́ ọ̀rọ̀ náà ṣé ẹ̀yin fẹ́ sọ pé èèyàn mọ̀ pé olóṣó là ń ti ń ṣe ní club ni àbí ẹ̀ mọ̀ pé kò síbẹ̀ ṣe lè ṣe good girl tó olóṣó owó olóṣó lẹ̀ ṣì ń ná. shut up àwọn olóńná wo olóṣó tell me. ẹjọ́ yín kọ́ rárá nǹkan tájá bá jẹ òun ló máa fún ẹgbẹ́ ìgbà tó jẹ́ wípé ìwé lọ́rọ̀ yín kẹwàá kà olóṣó lẹ̀ ń ṣe kiri inú ọgbà báwo lẹ̀ ṣe ní máa wò pé gbogbo obìnrin tó bá lọ sí club yẹn iṣẹ́ olóṣó lọ́ ń ṣe. nífẹ̀ẹ́ mi ó jẹ́ má tanra ẹ̀ ìwọ ò ṣe béèrè lọ́wọ́ sísá ẹ pé irú iṣẹ́ wo ni wọ́n lọ ń ṣe ń club tán fojoojúmọ́ ayé ń lọ club tí ò bá jẹ́ pé iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ń ṣe. olórí burúkú ayé àtọ̀nà àwọn girls ní ìgbà. How many times will that number mo sọ kékeré máa sọ dirty language mọ́. sọ fún yín time with that number wípé kẹyẹ ṣe pé mọ́ ọmọ ọlọ́run ò ń ṣe pé àtẹ̀yìn o àti wọn kò sẹ́ni tó máa ṣe olórí burúkú nínú yín. aláṣọ àlàlẹ̀ yín ẹ máa yàgò ni kí wọ́n má bàṣọ àlà yín jẹ́. ṣé mo pé tí bá ṣe ń gbọ́ pé ń já ní school inú mi ò ní dùn ni ẹ fi mi lọ́kàn balẹ̀ nìyẹn náà. sísá mi àti mi mo ti máa ignore àwọn girls yẹn time without number. but ọ̀rọ̀ tó sọ́njọ́ yẹn ti heavy jù I couldn't stomach it. ṣe bí mi lọ́pẹ́ láṣẹ o ẹ jọ ṣùtá mọ́ mi lára. mi ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ ìpè ẹ̀bẹ́ anybody jam at school. Is that clear? Yes ma. mo fẹ́ lọ relax there. òun bá wò. no ṣe ti gba pípẹ́tẹ́ promise wa ni cinema àti shopping. wọ́n ní olúwa ó kì í gbàgbé nǹkan ṣá. ẹ má wọrí tí bá ti jí. ẹ wọ àǹtí mi èmi fẹ́ ṣerun. ẹ fẹ́ ṣerun senior girl mo ti gbọ́ gbogbo ẹ̀ pátápátá la máa ṣe tá a bá ti jáde lẹ́nu ẹ kàn jẹ́ kí n lọ relax díẹ̀ ni àmọ́ tèmi bá wá ti múnú yín dùn ẹ̀yin náà mo fẹ́ kẹ́ máa múnú mi dùn kí ẹ dẹ̀ máa fọkàn mi balẹ̀ kí ẹ dẹ̀ kàwé yín kó yanrantí. sísá mi gbogbo nǹkan tí ẹ sọ fún wa gbogbo ẹ̀ la máa mú lò. in fact ọwọ́ òsì wa báyìí la máa fi sí àní fi jẹun tá a bá ṣe ń tiraka láti mú distinction wálé fún yín bẹ́ẹ̀ náà la máa múnú yín dùn. That's my girl. ibi tí ẹ bá dẹ̀ fi yẹ̀ wá sí. ibẹ̀ la máa ṣomi sí. mo ti gbọ́. I love you. I love you. èyí tó yẹ kó fílẹ̀ kí n pa àwọn gẹ́ọ̀sì. olóògbé pa àwọn gẹ́ọ̀sì. Yeah. Okay. Thank you.
Yes, ma'am. Excuse me. Oh. I think I've seen this case before. Me? Oh, yes. I don't think so. Ẹ má bínú mà ẹ jọ̀ọ́. Ẹ̀yin ni mo ti rí fèsì dáadáa rí. I never met you before. Ẹ wo, èmi ò bá rọ̀ yín nǹkan tí ẹ wá ṣe ń bí ni kẹ́ gbájúmọ́, okay? Secretary, file tó wà lọ́dọ̀ manager. Ẹ bá ti mílíọ̀tì ẹ̀ lọ́pọ̀ fún mi lọ́fíìsì. Sorry, I'm so sorry. Lady tó lọ sí yìí. Jọ, ṣé bíbá yìí ló ti ń ṣiṣẹ́ ni? Shani, MD. MD ni ta ni? Yeah, MD company wa ni. MD. Ṣé kò sí sá? I want it. Okay. Jọ, mo fẹ́ rí MD. Ẹ jọ̀ọ́ lọ jókòó sí. Oh, observe pé lady tó máa ń wá sí ibi rẹ̀ tó máa ń dájú bẹ́ẹ̀ tó máa ń gba bouncer yẹn mi ò rí ilé ẹnìjọ́ mẹ́ta yìí kò wá bíbá ẹ̀ mọ́. Kò fọ́ níjà ṣé ọ̀rọ̀ fún gíga ọ̀ ẹ̀ máa dún ní club kan ṣe ni ó ti di location náà bí wọ́n jẹ́ pé wọ́n bọ́ kó lóye ọmọ yẹn kó lóye bí ìtàkà ọmọ yẹn náà. Ó mi gan mi ní parọ́ fún ẹ. Excuse me, ẹ jọ̀ọ́ má bínú ṣé bíbá ẹ̀ lè ti ń ṣiṣẹ́? Bíi ẹ jọ̀ọ́ lẹ́jì kan wà tó jẹ́ pé ó máa ń dájọ́ ní bíbá ẹni ó ní báńsà àti ẹ̀ lọ́tọ̀ báyìí mi ò rí bí lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ó ti wá síbi tipẹ́ o, ó ti pẹ́ tà sí rí. Ṣé kò sí? Kò sí nǹkan kan ẹ̀jọ̀ báwo mo ṣe lè get contact. Get mi àti ò close lọ títí rárá. Close rárá. Ṣùgbọ́n mo lè bá yín get nọ́mbà èèyàn kan tó close pẹ̀lú ẹ̀ tó lè fún yín nọ́mbà. Ẹ jọ̀ọ́ tó lọ ṣe lè fún yín nọ́mbà ẹ̀ tó close pẹ̀lú ẹ̀ yẹn. Kò sí wàhálà máa fún yín. Ẹ bá mi. Mo ń bọ̀. Ṣé ń bọ̀ ni? Náà wọ́n bọ̀. Ṣé pé gbóhùn tàn mí? Club láwa ẹ̀ńtìkà ẹgbẹ́ mọ́ra pọ̀ club. Àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ló ṣe máa tàn mí. Gbójú ọ̀rọ̀ ọmọ yẹn sẹ́ ọmọ wù. Mi ò lójú mo láìpẹ́ ọmọ yẹn gan mi ní parọ́. Bímpé. Sorry to bother you. Má bínú pé mo kọ barging to you like that. Loba lórúkọ mi. Mo máa ń wá sí Jogging Bar tó ti ń ṣiṣẹ́. Oh yes, but mo mọ̀ pé o mọ̀ face mi. All right, good. Jọ, mo need favour ẹ̀ kan ni. Mo dẹ̀ ti bèrè níbẹ̀ yẹn dáadáa. Wọ́n ló wà on leave for some days kúrò ní wàbíṣẹ́. But mo get information pé mo máa ń gba bíbá yìí dáadáa. Yes. There's this customer tó náà máa ń wá bẹ́ẹ̀ yẹn. Yes. Ó ní wà á ti ẹnìkan lẹ close gan. Pé wọ ẹnìkan ló máa ń bá ṣeré tó máa ń bá sọ̀rọ̀. Mo dẹ̀ fẹ́ get in touch pẹ̀lú ẹ̀. The lady yẹn pretty gan báyìí. You know, ó máa ń wá síbẹ̀ yẹn pẹ̀lú bouncers. Máa dá jókòó on her own. You know. Ṣé kò ń ṣe sister rí mi pé lẹ́ ń sọ̀rọ̀? Ẹ rí mi pé. Oh, because àwọn ló máa ń kó bouncers káàkiri tèmi mọ̀ ní. Yes. Ó ní jọ torí Ọlọ́run fẹ́ kó ṣe favour kan fún mi. Jọ mo need number ẹ. Please. Number sister rí mi pé. Ẹ fẹ́ number sister rí mi pé. Kò possible, nǹkan ńlá lè béèrè lọ́wọ́ mi yìí. I know. Wọ́n ti jẹ́ kó yé mi wípé kò ń bẹ́ anybody sọ̀rọ̀. You know, pé ìwọ nìkan. Mo dẹ̀ fẹ́ kó ṣe favour. I mean no harm. Honestly, mo mean harm kankan. Ẹ wo, sister rí mi pé lẹ́pẹ̀lẹ́ fi làálàá lẹ gàràgà. Ṣé ti retí bá fún yín nọ́mbà yẹn? Tọ́n bá ṣèṣì gbé wọ́n lè búyà láyà yín lórí fóònù. In fact, wọn ò ní gbé gan débi tọ́n máa búyà láyà yín. Yes, mi lè fún yín o, kò possible. Ọmọ nǹkan tí mo fẹ́ kó ṣe jọ ṣe part tiẹ̀. Just give me the number. Ṣe part ẹ. Ẹ má bínú, mi ò lè ṣe bóyá tó fẹ́ bí mi nǹkan mi bóyá. Ẹ wo mi lè. This is for you. Gbà.
fún mi nọ́mbà yẹn. Ẹ má sọ pé mi ni mo fún yín o. Ẹ má fi mí sí wàhálà, ẹ má sọ pé mo fún yín o. Láìláì mi ń ṣe bébì. 00. Ìyálàjẹ. Èmi mọ̀ pé o ti distribute gbogbo àwọn ọjà tó wà lọ́wọ́ ẹ̀ la ṣe rójú ẹ lẹ́nu. Ẹ̀rí mi pé ojú owó jù. Ṣé o rọ́wọ́ mi ń jẹta ni? Mo rí kọjá owó ẹ̀. Ṣé mi tó jẹ́ pé níjẹta yẹn? Ìkanra ni mò ń bábọ̀ láti ibi iṣẹ́. Ebi ń pa mí bí. Tí mo wọ kitchen báyìí, mo gbé oúnjẹ straight ni. Mo gbé sínú microwave. Mo jẹun, mo yó bákan, mo sùn bẹ́ẹ̀ ni. Ìgbádùn ni ti ẹ̀yàn tẹ́ ló ní ìṣòro. Ọmọ Grace, nǹkan kan máa fún mi concern. Kí ni? Habib ti kú. Wọ́n ní wọ́n pa Habib pẹ̀lú girlfriend ọmọ Ghana yẹn papọ̀ ni. Olúwa ṣe mo dúpẹ́ o. Grace, jọ ṣé yóò ní wọ̀nyí báyìí? Aléyàn kó olọ́lọ́run ṣeun. Kí lọ́lọ́run ṣe ń bẹ̀? Ṣé wo mọ̀ bóyá nítorí pé lẹ́mìí kúkúrú lọ́lọ́run ò ṣe jẹ́ kẹpẹ́ fúnra yín ni? Wo ìkà ló rò pé òun ṣe fún ẹ o, àmọ́ oore ló ṣe fún ẹ. Ilé opó ló bá wà báyìí. But nǹkan tó ń dùn mí ni wípé àánú àwọn parents Habib ń ṣe mí. Come to think of it, mi ò rí ikú lójú Habib rárá. Ṣé torí ẹ̀ ló ṣe wá lọ sí club mọ́? Wọ́n ní kú tó ń pojú gba ẹni, òpè ló ń pa fún ni. Ká má parọ́, ẹ̀rù ayé bà mí. Ẹ̀rí mi pé o ò jẹ́ gbè, o ò dẹ̀ lè kó gbè. Níwọ̀n tó jẹ́ pé ó lè di láàárọ̀ ọ̀la báyìí, kó gbé bàgẹ́, kó gbọ́n pálí ẹ̀ báyìí, ó di Turkey àbí Dubai. Kò sáyẹn yẹn báyìí o, ọjà tí mo ṣì ra bọ̀ gan mi ò tí ì tà, àwọn tó ra gan wọn ò tí ì sanwó. Sanwó kẹ̀. Ọlọ́run máa jẹ àjẹ gbèsè kẹ́. Gbèsè òsì lọ́rọ̀ wa. A tún ní báyìí torí ọlọ́run. Wo ẹ fi mí lẹ̀ o, wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi. Ẹ̀rí mi pé mo ò fẹ́ gbogbo eléyìí tó máa ń ṣe rí náà. 500k ti pọ̀ jù. All for you. Oh, thank you, darling. Obi Loba, tí mo bá sọ tí nínú fún ẹ kò ní dáa o. Kí ló wá ní the babe yìí náà? Olóṣó lọmọ yìí náà. Why you dey talk like that? Jọ ibo ló ti tó ti ṣe olóṣó ṣó one right ṣá. Olóṣó lọmọ yìí náà. Ọmọ dákẹ́ fìyẹ́ lẹ́jà àtijọ́ ta ti wá sí ìbàyí ṣó ọmọ yìí tó ṣe olóṣó rí. Ẹni tí mo sọ fún ẹ ìyá lóhùn ní MD Powerhouse group of companies. Powerhouse wo gan ló ń sọ? Oṣù mi. CEO wo gan ló ń sọ? Olóṣó lolóṣó ń jẹ́. Àmọ́ràn àwọn ọmọ orí ìlà ló máa ń wà. Àwọn ọmọ tó yẹ pé classical olóṣó ló ń ṣe. Okay. Mo wà okay pẹ̀lú ẹ̀. Ó jólóṣó kò jólóṣó èmi fọ́ fọ́mọ igi dì ní. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín tí bá ká ọmọ ibi tí wọ́n ti ń gbàrógbó ẹ̀ kọ́ máa ṣe lójú mi báyìí mo sì lè fẹ́ ọmọ yẹn. Ó sí ọ̀sùn tó yẹn ni. Ọlọ́run. Ṣé nítorí ẹ̀ ló ṣe pè wá pé ká tẹ̀lé ẹ wá síbí? Adébítán, Awọlé, bá ń sọ̀rọ̀ jẹ́ kó dọ́dọ̀ ọmọ, ó wá dára dúró síta. Tọ́mọ ẹ bá ń bọ̀ pẹ̀lú ọkùnrin sìn kí ló fẹ́ ṣe? Ọmọ máa dúró máa tún make move tèmi ni. Ó dùn mí pé di méjì ò tẹ̀lé wa wá síbí báyìí. Ọjọ́ tí di méjì bá wà bí kí ló fẹ́ ṣe ó máa ní kí n má rọ̀ mọ́ ni. Ó dùn mí gan pé kò sí níbí. Ẹ wá ẹ̀yin guys ẹ wo ọ̀rẹ́ mi lẹ jẹ́ mo dẹ̀ ní ká wá support mi nìyẹn tẹ bá feel pé ẹ wà comfortable o sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún un ẹ lè gbé mọ́tò yín kẹ́ máa lọ. Ok, ṣé òun lé wa nìyẹn, ṣé ká máa lọ ni? Kò sí wàhálà ẹ máa lọ sẹ́ẹ̀. Ṣé ká máa lọ ni? Ọwọ́ yìí. Ọ̀rẹ́ jẹ́ ká máa lọ. Òun ló dẹ̀ mọ̀. Ọmọ yẹn máa fẹ́ ṣáà ni Ọlọ́run. Hello. Hello. Hi. What
No, don't worry. I come in peace, all right? I just want to talk to you. I want to be close to you. Honestly. Mo de ni fẹ́ kó jọ torí Ọlọ́run. Má fún mi ní show, má ṣe bí sadist rárá jọ, please. Show no masha. Èmi ni kemi má ṣe bí sadist. Dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé mo wà ní good mood lẹ́yìn. No, but please listen, just that's very fine. But you want good mood, mo like it. But you do them by látàárọ̀, you know. Ìgbà tí mo wọlé àwọn bouncers enjoy. Oh, jẹ́ kí n dodo ẹ rárá. So please, let's just talk. What is happening? Listen now. Angel, kí ló ṣe mọ́tò ẹ? Wo, Angel, calm down. I can help you. Orúkọ mi ò ń ṣe Angel. Ẹ̀rí mi pé lórúkọ mi. Okay, ẹ̀rí mi pé, okay. Kí ni nǹkan tó ṣe mọ́tò ẹ gangan? Nígbà tá a wà nínú club bẹ́ẹ̀ yẹn, bí mo ṣe bọ́ta lẹ́nu gate, mo ṣàrí pé ó ń pa iná battery. Ó kàn jack síwájú ni. Bàdẹ̀ ṣe máa dé bí n sìn bóyá stop nìyẹn. Okay, ọmọ nǹkan tó ṣẹlẹ̀, èmi náà kì í ṣe mechanic, alright? But the only thing tí mo lè ṣe ni pé gẹ́gẹ́ bí obìnrin, mo lè fún ẹ ní mọ́tò ti tèmi kó máa gbé lọ́lé. So èmi á pe ọ̀rẹ́ mi, òun sì wà nínú club, màá ní kó wá gbé mi bí báyìí. So tó bá dẹ̀ gbé mọ́tò tiẹ̀ dé, a lè fi gbé mọ́tò tiẹ̀ kú òun bí báyìí. Tó bá dẹ̀ dọ́là, àá resolve ẹ̀, as in àtúmọ̀tò ẹ̀ ṣe àdẹ̀gbẹ́ wá fún ẹ. So tí máa get it right, ó ní kí n máa gbé mọ́tò ẹ lọ sílé mi. Oh sure. Safety tiẹ̀ matter obìnrin ni wọ́n now. That's fine. No, that's okay. That's okay. Èmi náà mọ̀ pé tí kò bá ní ìdí obìnrin kò jẹ́ kí mo lò. Nígbà sọ pé kàlí dáhùn. Mélòó nìkan tí mo ti sọ pé Dàpọ̀ ṣe fún mi? Dàpọ̀ mú ọmọbìnrin kan wálé. Ó pè láàbúrò ẹ̀ fún mi. Mo gba ṣọ́ọ̀bù fún. Kò sí nǹkan tọ́mọ yẹn ní tí mi ò fún. Ǹjọ́ jẹ́ mọ̀ pé ìyàwó lè Dàpọ̀ ni tó bímọ méjì fún Dàpọ̀. Ibo ló wá kó àwọn ọmọ sí? Àwọn ọmọ wà lọ́dọ̀ pẹ́rẹ́ǹtì ìyàwó. Àti ilé àti kọ́ńpìnì mi. Dàpọ̀ ta díẹ̀ lókun. Ọpẹ́lọpẹ́ àwọn àbúrò mi tó ta Grace lólobó. Because àwọn àbúrò mi mọ̀ pé mi ò like ọmọ complain about Dàpọ̀ pé Dàpọ̀ ṣe lè Dàpọ̀ ṣe tọ̀hún. Ó wá jẹ́ kó yé mi wípé gbogbo nǹkan ní mi pátápátá ló ń ràn mọ́ àwọn ọkùnrin lójú. Torí ẹ̀ mo ṣe gbé sí ìfẹ́ lómi. Nígbà tí Habib dẹ̀dẹ̀ kò bá iṣẹ́ kankan lọ́wọ́ mi. Habib tí wàá bá ṣe lọ́wọ́ ẹ̀ ń kọ́. Habib ló wọ́ọ̀sì jù. Ṣé bí Dàpọ̀ kì í ná mi? Habib máa nà mí bí ìlú bara ni. Kí n tó ṣe bá ó ti gbé bàjẹ́ fún mi, kí n tó ṣá ó ti gbé bá ó ti ẹ̀ ń jẹ́ kí n sọ̀rọ̀. Habib ná mi ń jọ́ kan lóru. Mo sá kúrò lé mi ní aago 2 òru.
àwọn big boys mẹ́rin ni mo pàdé lọ́nà ó má kú díẹ̀ kan rape mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ òkú ọ̀run nìkan ni wọ́n sọ wípé mo ti ṣe òun lóore rí. àwọn Yorùbá tó ní kàkà kan mọ olóore jì sí kòtò wọn wọn láti ṣiṣẹ́ àránṣẹ́ wọn ṣì wí. Ó ga ọ. Honestly tó bá bí èmi náà léèrè màá rí wífì. Mo mọ̀ pé ó difficult fún ẹ báyìí pé o ṣílẹ̀kùn ọkùnrin fọkùnrin mi. Yeah, I know. But jọ torí Ọlọ́run. Mo fẹ́ jọ rẹ̀. Yes. Not for any other thing but at least bó ṣe máa ń dá jáde tó ń dá wàrà ẹ̀ especially lóru yẹn kò safe fún ẹ rárá ni. Tó bá lè fún mi láàyè. I mean, kó pè mí anytime tó bá ti fẹ́ lọ sí anywhere. Let me just be your driver for now. Jọ, ṣé driver tí ò ní wá expensive báyìí? Níwò dídí sí o company kan. Kò promise me pé anytime tó bá ti fẹ́ jáde, wàá pè mí kí wàá gbé ẹ. Please, please. Okay, promise. Thank you, my friend. Má gbójòrò dé o. Kàkà kó lọ mí láyò ni o. Èmi náà ẹ máa fi. Ìgbà wo kí ni 5 wọn ṣé 6 ló dà ní? Ẹ máa fi àgbà rẹ̀. Àbó òṣùnú ni ṣé 6 ló dà ń sìnsìn? Ó ò máa dá 6 kankan. Mo dárọ̀. Lójú ẹ̀mí mi. Ìbúṣà ti dà. Adúpẹ́ fọ́lọ́. Ẹlẹ́sìn. Kí wá bọ̀ yẹn? Ṣé ìlú gbé ti ra mọ́tò tuntun ni? Bàbá mi ti ra mọ́tò tó sọ fún mi. Tí ò jẹ́ àmọ̀. Ilé ni mo wà jẹ́ láyè. Máa jẹ yín láyè níbo. Angels. So okay. How you doing? Ẹ jọ̀ọ́ ta lẹ béèrè. Oh, sorry, pardon my manners, eh? I'm Obafunsho Oluwatobiloba. Yes. So. And Ẹ̀rí ti pè ní mo. Nǹkan tá bí yín kan nìyẹn. Kí lẹ fẹ́? Okay. Ẹ̀rí mi pè ní mo béèrè. Yes, she is my friend. We are very close friends. Sister mi ò sí nílé. Step out. Get out ló mean. Jáde. That's rude. Kí lorúkọ bàbá wèrè yìí ná? Kọ́mi àbí kí lọ́la wọn. Kọ́mi. Yes ma. Agbára iná lè máa fi máa wọlé ẹ̀yin olóṣì. Ẹ kọ́ àlejò ma. Ẹ pẹ̀lẹ́ àlejò wèrè wo lásán pa ń béèrè. Ẹ jọ̀ọ́. Nígbà wo lẹ sọ bí báyìí di zoo? Alórí yóò pé zoo mọ́tò lẹ ń wà. Mo nígbà wo lẹ gba tajá tẹran kó máa wọnú bíbà ẹ. Madam, lágbára Ọlọ́run nínú ilé yìí àtajá àtẹran ọ̀rìn láǹfààní àti wọnú ilé yìí lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ni sọ̀hún jọ. Bọ̀dá ẹ máa lọ kò sẹ́ńtẹ́ béèrè ńlé. Wọ́n ní kẹ́ pàṣẹ fún jà kí lẹ̀ ń wá kiri. Ṣé ká tọ́jà lẹ̀ fún ẹ ni? Ẹ wo mọ́tò kẹ́ máa lọ jàre. Ẹ má pẹ́. Ẹ tó gbé dáńfó dání. Ṣé kí máa ṣí géètì? Ẹ lọ sí géètì bẹ́ẹ̀ kó tọ́jà lẹ̀ fún mi. Àgbàyà níyìn àgbàyà. Olóṣì o ti gbàgbé tẹ́lẹ̀. Ẹ wo bọ́ eri. Ó gbé dáńfó wá wò kó. Nífẹ̀ẹ́ mi, irú ìwà wo ni wà ti Grace wò yẹn? Irú nǹkan tí ò dáa wo lẹ ṣe yẹn? O, ṣé ń pọ́n mi lé ni àbẹ́ ń tẹ́ mi? Ṣé mi ò lè dárún rò fúnra mi mọ́ ni? Àbí mi ò mọ nǹkan tí mo fẹ́?
àti nǹkan tí mi ò fẹ́ mọ́. Sista mi tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ròyìn bọ̀dá yẹn náà pé wọ́n nice and all pé wà wọ́n dà ṣó yẹ kó tó wá rúlú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn fún yín. nǹkan tí òye màá wá jẹ́ kó yẹ Lọ́ba kọ́ ló sọ nǹkan kan fún mi di bí a ṣe ń sọ̀rọ̀ yìí bọ̀bọ́ yìí ò bá mi sọ nǹkan kan àbúrò ẹ̀ tó rí yín bẹ́ẹ̀ ṣe ń fi ojú ẹ̀ ráre ló ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ṣe fún mi. ṣòfẹ́ náà ni ó yá súnmọ́ kó náà mo wà lórí ìjókòó lè nà àbúrò ẹ̀. mo yin Olúwa jọ ìgbà wo ló jẹ Yorùbá adìyẹ. mo jẹ Yorùbá adìyẹ kankan òkè báyìí ni mo wà tí mo fi rí gbogbo fíìmù tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn pátápátá ẹ sọ̀rọ̀ sí màá yẹn gan-an tó bá jẹ́ pé èmi as in èmi wàláì mo lè dénú lé ìmọ̀. sísá mi bó ṣe máa ṣe nice náà nìyẹn títí tó máa fi bẹ̀rẹ̀ orí kùkùn wọn tó bá wá yá ẹ máa ní wọ́n break out. àwọn ta ni ta ló break out mi ta ló fẹ́ break out mi ṣó fẹ́ gbọ́ èmi àti Lọ́ba ọ̀rẹ́ lásán la jẹ́ kò sí nǹkan kan láàrin mi àti ẹ̀. àbúgbò nǹkan tẹ́gun ẹ̀ sọ bọ̀dá tó fine bẹ́ẹ̀ yẹn tó rí bẹ́ẹ̀ yẹn every woman's man lẹ́ni kò sí kankan láàrin yín sista mi mo bá yín bò mo bá yín bò. ṣáà má jẹ́ kí irú ẹ̀ ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ mo ò ní sọ ju yẹn lọ. mo ti gbọ́ sista mi bọ̀dá yẹn kò sí kankan láàrin yín. mo ti gbọ́. ṣé mi ti ṣe lè ra ẹ̀? ó ti bẹ́ẹ̀ kára náà ṣe fúnṣẹ́ máa. kí ló dé mà? mi ò lè gbé yín lọ lélẹ̀ ni ọ̀rẹ́ mi ló ń gbé mi lọlẹ̀. kò sí wàhálà mà ojoojúmọ́ náà kọ́ lọ́dún a máa fáìn wí ara wa. kò tẹ̀ sí lọlẹ̀. kí ẹ bá ti wà ẹ ṣe gbọ́ ọ́nà sí wa kẹ́tẹ́ kí ẹ. ọ̀pọ̀ ni kò lè ṣe ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́. ìwà ò má sàn èkó títí lórí ìlú ìlú èkó sọ̀rọ̀ góòlì bámbó irú kí ni. ṣòrí ni gọ́fẹ́ ṣe bí gẹ̀ káàbù máa gbé délé. fáìlì lọ́gá fún wa ọ̀pọ̀ ni tí ìfọ̀yà máa jọ fún yín kó tẹ̀lé òní láyé fún ẹ lónìí láì láì ṣíṣe máa gbó mi lọ. ẹ rọra madam ẹ pẹ̀lẹ́ mà èyí ni Friday mo fẹ́ kí n gbé yín lọ. You are not a good driver. Yes. Tó bá jẹ́ good driver ni wà á mọ ibi tí ọ̀gá ẹ fẹ́ lọ. ọ̀gá ọjọ́ sọ̀rọ̀ má máa gbé ọ lọlé o. mi ò fẹ́ lọ club lálẹ́ so mi tí fẹ́ lọ sílé. Bye ma. All right ma. nǹkan ń ṣe wọn ṣé máà nìkan lọ́dún ìwọ̀n rí sà máa ní kó sáàkì wọn dànù mo ti lẹ́nu gidi o mo ti lẹ́nu gidi but come to think of it o fẹ́ lọ sí club lẹ́yìn òtòrí náà fẹ́ lọ lé jẹ́wọ́ pé wà máa miss mi báwo ni màá gbé ẹ lọ síbi tó bá wù mí all right let's go that. òfòyìn sí ayé mi ò ṣe ó fẹ̀rín sí mi lẹ́nu ó fàyọ̀ sí mi lọ́kàn òfòyìn sí ayé mi ò ṣe a máa bára wa darúgbó. wọn ò ní pẹ́ dé ó lè jẹ́ traffic ló dá wọn dúró. Hi baby. Kú apá. Lọ́ba jókòó náà. No, jẹ́ kí mi máa lọ. Àbẹ̀rù wọn ṣì ń bá ẹ ni. Stop ẹ. Ẹrù wọn ò bá mi actually mo kàn fẹ́ sáré lọ ṣe one or two things ni. And let me tell you, sori nǹkan tó ṣe fún mi jọ yẹn, honestly, yóò dùn mọ́ mi náà. Really? Like ó dùn mọ́ yín nínú ládùúrú gbogbo nǹkan tá a fojú yín rí lọ́jọ́ yẹn ẹ tí wàá sọ pé ó dùn mọ́ yín nínú like how. Yes, because ó jẹ́ kí n nígbàgbọ́ pé ìfẹ́ gidi ó wà láàrin yín and at the same time pé ẹ nígbà ọkùnrin kankan láàyè láti ṣe ẹ̀rí mi pé anyhow. Thanks for your understanding. It's okay, Eri. They are your soldiers. Ẹni tí wọn bá ti fẹ́ around ẹ ìwọ náà máa fẹ́ ẹni tí wọn bá ti gbà láàyè ìwọ náà máa gbà láàyè. Are you for real? Oh yes. A jẹ́ wípé wọn ò fi àyè gbà wọ́n náà kí wọ́n náà tètè palẹ̀ mọ́ kó wá máa lọ. Sista mi láyéláyé ayé ti tẹ́lẹ̀ nìyẹn láyé sìn ẹ jẹ́ ká fi wọ́n sí probation
a jẹ́ wípé àwọ̀ ẹ̀dín kan lè máa fi jókòó. It's alright, ẹ ti ẹ fún mi ní àyè kí n fa àwọ̀ ẹ̀dín kan jókòó. Nǹkan tó dá mi lójú ni pé tẹ bá mọ̀ mí dáadáa tán máa fi àwọ̀ méjèèjì jókòó in fact máa tún sùn gbàlàjà. Ẹ jẹ́ kí n máa lọ, ẹ jẹ́ kí n fi ilẹ̀. Alright, I'll talk to you later. Látàárọ̀ tọ́gá ti drop wa ibo ló wá lọ. Wo ọ̀gá fúnra rẹ̀ náà ló ní kí n lọ sọ́tà àwọn kankan out. Mo ṣe wà ní tí jẹ nǹkan kan látàárọ̀. Ebi ń pa pápá àjà ó sí mi lára. Mo ti rò bóyá èmi nìkan ni ọ̀gá máa gbé lọlé lónìí ni. Ó fọ́ ni nǹkan tó dá wọlé ìwọ lọ̀gá máa gbé lọlé. Àjọ máa enjoy èsì ni. Iwájú ni máa jókòó sí. Mo ń bọ̀ jẹ́ sáré yọjú sí wọn. Ó fẹ̀rín sí mi lẹ́nu, ó fàyọ̀ sí mi lọ́kàn, ó fòyìn sí ayé mi ṣe. A máa bára wa darúgbó, a máa bára wa dalẹ̀. Òkò sóhun kan tí ó yà wá o, torí pé bí gbìn fà, ìkarahun ẹ̀ á tẹ̀lé. Mo rí ẹ mo fẹ́ torí pé ìfẹ́ òdodo ni mo ní sí ẹ. Má ṣe bẹ̀rù, má ṣe ṣojo, má ṣe fòyà, má ṣe bẹ̀rù. Ó fẹ̀yìn sí mi lẹ́nu, ó fẹ̀yìn sí mi lọ́rẹ̀, ó fòyìn sí ayé mi ṣe. Títí láì nínú rẹ̀ ó fẹ̀yìn sí mi lẹ́nu, ó fẹ̀yìn sí mi lọ́rẹ̀, má tẹ́ ó fòyìn sí ayé mi ṣe. Títí láyọ̀ wá o lọ́dọ̀ Ọlọ́run. Ìkorò ó ti lọ kò tún wáyé rẹ̀ mọ́. Èmi lẹni tá a rán látòde ọ̀run wá láti wá múnú rẹ̀ dùn títí ayé. Èmi láyọ̀ mi kún jù. Èmi lẹni tá a mi kún jù sẹ́. Torí pé bá mi fi ẹ̀ta mi lọ́rẹ. Torí pé òòṣà òkè jẹ́ ká padà ara wa. Jọ̀wọ́ má ṣe jẹ́ ká yẹra wa. O ìfẹ́ máa kẹ́, ó fàyọ̀ sí mi lọ́rẹ. Ó fòye sí máa tọ́jú ẹ̀ sí ti láìsí màlíkà. Ó fi ní ká ó ní má ṣe bẹ̀rù. Help you with this. Got you. Thanks, Bestie. Bestie tó sọ yẹn wọ́n á jẹ́ kí Grace wá pa mí. Grace ló ṣe ọ̀rẹ́ mi mọ́. Ó ti di ẹ̀jẹ̀ mi. I see. Èmi ò kí ń ṣẹ̀jẹ̀ right? O ti fẹ́ kí n máa jó Grace báyìí. Jọ̀yìnjọ́ ò lè mi máa tó di ẹ̀jẹ̀ àwọn ọ̀nà náà. Loba, aláìní tẹ́lọ́rùn ni. Mi ò lè ní tẹ́lọ́rùn àfi ìgbà dìbò tí mo gbà. Ọlọ́run á sí ẹgbẹ́ bí wọ́n ní àgbàdúrà kọ́mùkọ́ mi. Ọlọ́run mi ò parọ́. Ó rí bójú mi àti ẹ̀ṣẹ̀ ń ṣe mẹ́rin ni ó fọ́ fún my boy ni. Ó wò pé Ọlọ́run ọba òun ìwọ tún wà pẹ̀lú mi má lọ́kì ń gbèsè ayé ẹ̀ o. Ọlọ́run pé wọ́n ló wà pẹ̀lú fine boy. Kí tó rò nìyẹn náà. Lọ́ba, mo fẹ́ pé orí bọ̀bọ̀ tó ń wò mí yẹn ni. Ní kí ló dé tí mo ṣe jókòó tí ugly man like you? Kò bá ti wá bá mi. Gbójú ń bẹ́ jáde àwọn ẹ̀ fọ́. Ọmọbìnrin yẹn fọ́. Bọ̀bọ̀ yẹn náà nǹkan ṣé ò rí ṣèbójú wa tẹ̀ ṣe mẹ́rin. Mo dájú ẹ lọ má padà sẹ́yìn jọ. Irọ́ ló wá. Mo ò dẹ̀ nílò drop ẹ̀ lé fún ọkọ̀ tó sọ. Ok, oh, so mo wá lọ drop it.
pray God. The coast is clear. Ṣé driver ni NCN security? Gbogbo ẹ̀ ni o. Mo ní láti wà sure pé you're very okay. So mo lọ gbogbo lẹ̀kùn. Èyí tó títì mo tì. Náà tí n bá ti wá lọ tán, ìwọ náà ti lẹ̀kùn lẹ́yìn. Okay, má dẹ̀ sọ fún kàn mí pé kó ti gate. I have to be very sure that you are okay. All right? Títí láyọ̀ wá o. Lọ́dọ̀ Ọlọ́run. Ìkorò ó ti lọ kò tún wáyé rẹ̀ mọ́. Èmi lẹni tá a rán látòde ọ̀run wá láti wá múnú rẹ̀ dùn títí ayé. Ọ̀rẹ́ mi ọ̀gá o ti wá sọ̀rọ̀ ẹni oṣù máa rẹ̀ oṣù máa lè kọ́ ọ̀rẹ́ bò ní. ọ̀ká má parọ́ tí o bá ṣe kí mo wá ẹ wá o kò ní pè mí o ṣàkíyèsí pé o kì í pè mí mọ́ ṣáàjà ni. Má bínú jà ní má bínú. Sorry. Ó dà pé ọ́fíìsì ẹ̀ ti pé méjì báyìí. Méjì ni wọ́n mọ̀. Well, I'm so happy for you. Thank you. Àdúgbò náà kọrin. Làwọn túbọ̀ jọ lọ sí. Ìyẹn túbọ̀ ti pẹ́ rí mi pé ń tọ́jú ẹ̀ gidi gan nìyẹn. She's trying. Mo mọ̀ pé ó yẹ kí n tọrọ àforíjì lọ́wọ́ náà. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ẹgbẹ́ ojú olóṣù mo fi wọn mọ ẹ láti bẹ̀rẹ̀. Báwo ló ṣe á mọ̀ pé kò ń ṣe olóṣù? Ní ìwọ tí mo mọ̀. Ṣé wọ́n yí pé mo assign private investigator ti ọmọ ẹ? Ti ọmọ lọ́mọ? Ọmọ lọ́mọ. Ọmọ ìyá mi ni wọ́n jẹ́. Ṣé kí wọ́n jẹ́ kí ọmọ lọ́mọ kan wá break out ọmọ ìyá tèmi ní? Kò lè possible. Anyway, o ṣe pàdé mi, mo appreciate ẹ gan. Mi ní parọ́ fún ẹ, sórí ojoojúmọ́ nífẹ̀ẹ́ ọmọ yẹn ń gbòòrò sí lọ́kàn mi. Mi ò lè wait kémi àti ẹ̀dẹ́ yọkàn wáyé, I'm telling you. Ṣé lóòótọ́? Àlọ́. Ṣé lè tí wàá sọ fún? Mi ò sọ fún o. Kí n sọ fún kó lọ bínú àbí pé kó má gbé kọ́ọ̀lẹ̀ mọ́ kó máa lóhùn fẹ́ rí mi mọ́. Ṣáàjẹ́ ká mọ́ bá lọ bẹ́ẹ̀. Ká mọ́ bá lọ bẹ́ẹ̀. Ìyẹn ọ̀dà tó. Yes. O máa ní láti summon courage. You just have to tell her. Àfàìmọ̀ kẹ́lòmíì má lọ. Gbàgbé yẹn mo ti kọjá yẹn. Ẹlòmíì àbí kí ló dàgún. Mi ò ní fàyè ẹlẹ́ láyé láyé. Tèmi lẹ́rìí mi pé èmi ni tiẹ̀. Yes. Ayọ̀ lọ́wọ́. Lọ́wọ́ sí ní sáré check ẹ̀ náà. Wàá ṣe ní máa jẹ. Jẹ́ kí n yẹra fún ẹ. Mo máa ń tún bọ̀ distracted. Wàá ṣe ní. Èmi náà pè é níta. Jẹ́ kí n pè é. Grace, ìwọ, kí ló ṣẹlẹ̀? Loba girl. Mo ti mọ̀ pé ọ́kútà níwọ̀ àti Loba máa padà parí ọ̀rọ̀ yín sí. Mo sọ fún ẹ pé ọ̀rẹ́ lásán ni èmi àti Loba. Sọ pé Ọlọ́run pé o wà ní lọ́wọ́ pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Ọlọ́run, I'm not doing the good thing. Loba is real and he's a gentleman. Inú mi dẹ̀ dùn pé ẹ padà pàdé ara yín kí n tó máa lọ. Níbo ló lọ? Ẹ rí mi pé ṣé o rò pé mi àti máa wà forever ni? Ǹjẹ́ o ti rántí bí a ṣe pàdé? Yes, mo rántí. Mo wà secondary school gbà yẹn. Mo wá dé láti school. Mo wá rí ẹni compound tó ń fọṣọ. Mo wá béèrè, wọ́n wá ní ọmọ Mama Grace ni tó ń bá wọn fọṣọ. Mo ṣe mi rántí. Láti ìgbà yẹn lèmi ajé sí ilẹ̀ pọ̀ ló ti yàn mí lọ́rẹ̀ẹ́. Mo sì yẹ kí mo jù ẹ lọ díẹ̀, kò sẹ́ni tó ti ẹ̀ mọ̀ yẹn, kò yẹ. Mo dẹ̀ rántí bí dáàdì ṣe máa ń fún ẹ lówó tó máa insist pé kán fún èmi náà. Nígbà tí mom sí mi sick, ipa tó pọ̀ ló kó. You are a real friend. Mo sì yẹ pé wọ́n ní àìsàn la máa ń wò, kò sẹ́ni tó rí tọ́ lọ́jọ́. Kí Ọlọ́run fi oríjì gbogbo àwọn òbí wa tó ti lọ. But Grace, why all this? Kí ló tó ń sọ gbogbo ilé? Nítorí pé ìwọ ni ẹni bí ọkàn mi. Ìwọ nìkan ni fámílì kan ṣoṣo tí mo ní láyé àti pé ìdùnnú ẹ̀ òun ni ayọ̀ títí mi. Ṣó tí wàá gbàgbé ni wípé ìwọ ni ẹnì kejì mi. Gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi látẹ̀yìnwá
tí mi ò bá rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi níbo ni n bá wà lẹ́nu láti ẹ̀yìn wa tí ò bá sí lẹ́gbẹ̀ẹ́ mi ipò wo ni mi bá wà. You are not my friend. You are my blood, my sister, my everything. Thank you. Kiss me. Okay, baby. Don't miss me. Bololo. Hell. You fall in love láti lọ bí. Èmi àti ẹjọ́ máa wà forever and ever. You don't show me love. Ó ti fi tọ́ mi lẹ́nu. Báyé bá ń jáyé, ọ̀run bá ń jọ̀run, èkùrọ́ lálábàákú ẹwà. Ọ̀kín ló rẹwà jùlọ láwùjọ ẹyẹ. Ó fẹ̀rín sí mi lẹ́nu, ó fayọ̀ sí mi lọ́kàn, ó foyín sí ayé mi ò ṣe. Ó fẹ̀rín sí mi lẹ́nu, ó fayọ̀ sí mi lọ́kàn, ó foyín sí ayé mi ò ṣe. A máa bára wa darúgbó, a máa bára wa dalẹ̀. Òkò sóhun kan tí ó yà wá o, torí pé bí gbìn fà ìkarahun ẹ̀ á tẹ̀lé. Mo rí ẹ mo fẹ́ torí pé ìfẹ́ òdodo ni mo ní sí ẹ. Má ṣe bẹ̀rù, má ṣe ṣojo, má ṣe fòyà, má ṣe bẹ̀rù. Ó fẹ̀rín sí mi lẹ́nu, ó fayọ̀ sí mi lọ́kàn, ó foyín sí ayé mi ò ṣe. Títí láì nínú rẹ̀ ó fẹ̀rín sí mi lẹ́nu. Good morning, darling. Good morning. Tó bá jẹ́ pé irú nǹkan tó lè máa jí mi lè láàárọ̀, mo promise I'll live to 100 years, even more than that. And I promise you too that I will wake you up every morning this way. Amen. I love you so much. I love you more. Yeah. Be my wife. Please. Yes. 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 Don't say no. Thank you so much. Thank you so much. Thank you so much. Pẹ̀lú ìbúra yìí, mo so yín papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Now in a kiss of pride. To an everlasting relationship, darling. You and I till eternity. It's your favorite. Títí láyọ̀ wá o lọ́dọ̀ Ọlọ́run. Ìkorò ó ti lọ kò tún wáyé rẹ̀ mọ́.
èmi lẹni tá a rán látòde ọ̀run wá láti wá múnú rẹ̀ dùn títí ayé èmi láyọ̀ mi kún jù èmi lẹni tá a mi kún jù sẹ́ẹ̀. ṣé picture ló ń wò ni àbí àwọn tó wà nínú ẹ̀. àǹtí mi why tẹ́ ṣe máa lọ ṣe secret wedding. secret wedding ni wọ́n pè private wedding lèmi pè ṣáwa tó jẹ́ wípé a ti lọ gba waiver lọ́dọ̀ commission of marriage beside àbúrò mi wọ́n ní tíṣù ẹni bàtà èèyàn máa ń dọwọ́ bò jẹ ni. That aside, sister mi, torí pé mo mọ̀ pé ẹ lọ́kàn ẹ dẹ̀ wà fragile torí ẹ ni mo ṣe sọ nǹkan tó yẹ kí n sọ fún yín lórí fóònù àǹtí mi wàhálà ti wà o. wàhálà wà kí ló ṣẹlẹ̀ mo yin olúwa àbúrò mi gan. mo yin olúwa is fine kò sí nǹkan kan tó ṣe mo yin olúwa ọ̀rọ̀ àǹtí Grace ni ọlọ́pàá ti gbá àǹtí Grace o sísá mi. ọlọ́pàá gbé Grace kí ló dé òun àti ta ni ta ló bá jà. ó bẹ anybody jà àǹtí Grace pààyàn ni. Grace ó pààyàn àná Grace. mi ò fẹ́ máa rú mi jẹ́ lójú ẹ̀. Oh Grace, why tó ṣe padà pàtà babe? Nítorí pé wọn ò kí ń ṣèyàn, ẹranko ni wọ́n, wọn ò dẹ̀ gbọ́dọ̀ máa gbé láàrin wọn. Wàá dúró nǹkan tó ń ṣe fún ẹ, pẹ̀lú àdúrà ìfẹ́ tó fi hàn wọ́n. Mo dẹ̀ mọ̀ pé ọjọ́ kọjọ́ tó bá ń fi ojú kàn wọ́n báyìí, ìbànújẹ́ ló máa jẹ́ fún ẹ. Lóòótọ́ ni Grace, ẹranko làwọn méjèèjì, wálé ní bàrẹ̀ ni wọ́n. Kò bá jẹ́ k'Ọlọ́run jẹ́ olùgbèjà wa. Grace, why tó ṣe máa wo ṣoṣoṣo tó fi pa àwọn ẹ̀dá ẹgbẹ́? Grace, why? Grace. Ẹ̀rí mi pé I don't care and I don't regret it. If I have the opportunity, I will do it again. Stop, Grace, stop. Gbọ́ mi, sọ fún Loba, tó bá try nonsense pẹ̀lú ẹ̀, my spirit will hunt him down. And remember I told you not to miss me. Oh, no, stop. Grace, stop. Don't do this to me. You know I love you. Grace, stop. Don't do this to me. You know I love you so. I don't want to miss you. I just want to miss you, my sister. Yeah, hello. Mo ti dress up already. Mo kàn ní kí n bá yẹ send mail yẹn. Yeah. Okay then. Tí bá ti send it fún wọn àbọ̀. Okay. Yeah, send. Okay. I'll bet so later.
ṣe lè ṣe. No. Now, no, sure. Kò sí nǹkan tó máa ṣe. Màá bẹ̀ get a very, very good and sound lawyer. Yeah, tó máa takun níwájú adájọ́. Tó bá bẹ̀rẹ̀ sí ronú sìn tó dá ìsàn sílẹ̀ lára, what are we gonna do? Yeah. Come on. Get up. You need to go to work. Come on, sweetie. You can't say that. Who will be so mean? I mean, ṣé o rántí ìyà tó jẹ lórí company yìí? Rántí náà. Bóyá òru tó ń rìn lórí pé kò lè rí politician kan kí contract kan lè bọ́ sí ló máa rántí ni àbí effort bàbá ìgangan lórí company kó tó di nǹkan tó di. It is even time for you to take over the company. Yes. Gbà padà lọ́wọ́ ẹni tó gbé fún pé kó máa ṣàkóso ẹ̀. You need to take over. You need to go, baby. No, get up, please. Honestly, no, besides, guy to one line, don't she shake takuntakun ní company náà. So I don't feel like it's all. Èmi ò sọ pé kò ṣiṣẹ́ kankan. All right? Mi ò dẹ̀ ní kò ṣiṣẹ́ dáadáa, but you need to go. I want you to go. Tó bá tiẹ̀ ní sọ nǹkan kan bẹ́ẹ̀ kó kọ̀kọ́ jókòó síbẹ̀ as a shareholder. Your presence would make a lot of sense. Please, Zainab, for my sake. Please. Yeah, go dress up. Let me go there. So I just want. I'm missing my friend. It's okay. It's going to be fine. Just dress up. Tell Joko at least the meeting. Yeah, go dress up. Ìfẹ́ ò dúró rárá, ìfẹ́ máa ti lọ, ẹni bí ọkàn mi kí ló dé tó rò jẹ́jẹ́. Ìfẹ́ ò dúró, ìfẹ́ máa ti lọ, ẹni bí ọkàn mi kí ló dé tó dúró tó rò jẹ́jẹ́. Èrò tí rò jẹ́jẹ́, èrò tí rò jẹ́jẹ́, bẹ́ẹ̀ bá rẹ́ níbi ọkàn mi ẹ bá mi sọ fún pé n kò lè ṣe láláìsí òun rárá. Ọ̀sánjá ọ̀run dọ̀pá, kòkòrò jágbádùn obì tó gbó, eyín ká ilé ẹ̀rín wó. I need you to put yourself together. Stand on your feet and do something tangible in memory of your love, so she can rest well. Joy. Ìfẹ́ ò dúró rárá, ìfẹ́ máa ti lọ, ẹni bí ọkàn mi kí ló dé tó rò jẹ́jẹ́. Ìfẹ́ ò dúró, ìfẹ́ máa ti lọ, ẹni bí ọkàn mi kí ló dé tó dúró tó rò jẹ́jẹ́. Èrò tí
bẹ́ẹ̀ bá rẹ́ níbi ọkàn mi ẹ bá mi sọ fún pé n kò lè ṣe láláìsí òun rárá. Ọ̀sán já ọ̀run dọ̀pá. Olúwatóbi Lọ́ba, ọmọ ọba Fúnṣọ́, mi ò wá láti wá dẹ́rù bẹ̀ẹ́. Lóòótọ́ ìdàkejì ìfẹ́ ni àwọn ọkùnrin fún un. Kí n tó pàdé ẹ̀, Ṣọlá fi ààyè wọn. Dàpọ̀ ní tòun tójú ti Ṣọlá lọ. Ìgbà tí Àbíbù tún wá ṣe tiẹ̀ ni mo wá fi sọ wípé mi ò gba ọkùnrin kankan láyé mọ́. Ó fi ìfẹ́ hàn mí. Ìwọ ló jẹ́ kí n mọ adùn tó wà nínú ìfẹ́. Ó fi ìfẹ́ tù mí lára débi pé mo ò rántí ìyà ìfẹ́ tí mo ti jẹ láti ẹ̀yìn mi. Ọkùnrin bíi tiẹ̀ má ṣọ̀wọ́n. Òun ní ká jẹun kó pẹ́ lẹ́nu. Àmọ́ fọ̀n fún un jẹ́ ẹ̀. Òwe mi náà kémi náà fi ẹ́ sílẹ̀, ṣùgbọ́n Elédùmarè ló sọ wípé àsìkò ti tó. Ikú ò jẹ́ ká ráyè gbádùn ara wa. Ìwọ kọ́ ló ṣokùnfà ikú mi. Bí a ti wáyé páàrí láàrí, ṣùgbọ́n tó o bá fẹ́ kínú mi dùn nínú ipò tí mo wà yìí, o ní láti padà sí Olúwatóbi Lọ́ba tí mo mọ̀ tẹ́lẹ̀. Ìgbà yẹn lọ́kàn mi ò ní máa bàjẹ́ wípé mo ti pa ẹ́ lápasáyé. Mo wá gbà á ní àdúrà wípé ìyàwó tó máa nífẹ̀ẹ́ tí ó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ ní k'Elédùmarè bá mi pèsè fún ẹ. You must be happy for me to rest well. Ẹ̀rí mi pé. Ẹ̀rí mi pé. Must be happy for you to rest well. Ó fẹ̀rín sí mi lẹ́nu, ó fayọ̀ sí mi lọ́kàn, ó fòyìn sí ayé mi ṣe. A máa bára wa darúgbó, a máa bára wa dalẹ̀. Òkò sóhun kan tí ó yà wá o, torí pé bí gbìn fà ìkarahun ẹ̀ á tẹ̀lé. Mo rí ẹ mo fẹ́ torí pé ìfẹ́ òdodo ni mo ní sí ẹ. Má ṣe bẹ̀rù, má ṣe ṣojo, má ṣe fòyà, má ṣe bẹ̀rù. Tani, ọ̀gá wa nìyẹn. Customer àbí? No, ọ̀rẹ́ mi gangan ni mà. Wow. Olúṣọlá Ọláìwọlá ni orúkọ ẹ̀ jẹ́ wa. And lastly, he's happily married. Whatever. Ọ̀gá ẹni kájọ máa fẹ́ra wa, she was asking me out. Ó sọ pé òun fẹ́ fẹ́. Your boss. Ṣeré mi tẹ̀ ń wọ yìí, anything bá wù mí, I get it. Kì í ṣe wípé mi ìrọ́kùnrin kankan pè mí o. In fact, ọkùnrin tó ń lé mi ti pọ̀ jù. It's quite an unfortunate thing fún wọn wípé nǹkan tí mo fẹ́ nínú ọkùnrin kò sí kankan nu wọn rárá tó ní o. Guess what? The first day tí mo rí this handsome, good-looking man, Mr. Olúṣọlá, I just fell in love. Ohun tẹ́mi tí ń rò wípé ó máa sọ fún mi látijọ́ yìí, òun ló sọ fún wọn lọ́fẹ̀ẹ́ lófò. Kí ló ṣẹlẹ̀ sí gbogbo ìlérí tó ṣe fún mi? Wípé nígbà òjò, nígbà ẹ̀rùn, èmi àti ẹ̀. Let me help you. Jẹ́ kí n gbé kúrò level tó wà. Kò sí ọ̀ràn kan tó máa mọ̀. Má jẹ́ kí ẹrù bá ẹ. Why you being scared? Mo máa tọ́jú ẹ Àgbọ̀nlá. 15 million naira. I will take very good care of you. Surely from this very moment, I mean, fi mi dára tó bá wọ̀n ẹ́. Come to your baby. I love you. I love you too. The
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ yìí kò yà má rò rárá. orí ẹ̀ ti dàrú bó ṣe wà yìí. ṣáníjà ti tẹ́lẹ̀ ni. a níjà gidi gan. Let this be the last time. Okay? Get out. Lọ́dọ̀ Ọlọ́run ìkorò ó ti lọ kò tún wáyé rẹ̀ mọ́ èmi lẹni tá a rán látòde ọ̀run wá láti wá múnú rẹ̀ dùn títí ayé èmi láyọ̀ mi kún jù èmi lẹni tá mi kún jù sẹ́ẹ̀ torí pé torí pé òòṣà òkè jẹ́ ká padà ara wa. Jọ̀wọ́ má ṣe jẹ́ ká yẹra wa. O ìfẹ́ máa kẹ́, ó fayọ̀ sí máa kẹ́, ó fòye sí máa tọ́jú ẹ̀.